Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ìṣáájú lórí ìtẹ̀lé yìí. A rí àwọn oríṣiríṣi inequalities àti bá a ṣe lè mọ ṣe àwọn ọlọ́kan-ò-jọ̀kan ìṣòro eléyìí tí ó bá rọ̀ mọ́ wọn. Ní báyìí, màá máa ṣàlàyé bá a ṣe lè mọ ṣàfihàn àwọn inequalities yìí sínú graph. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Tí bẹ́ẹ̀ bá sọ fún mi pé graph the following, ẹ rí i pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni s greater than 3, s ju 3 lọ. So ti yà s less or equal to -2, y greater than -4, y less or equal to -2. Ọ̀yà ẹ̀já ṣe báyẹn. Láti ṣe báyẹn kò le rárá. Alákọ̀ọ́kọ́ mo ní s greater than 3. Bó o máa ṣe graph ẹ̀, ẹ má gbàgbé Cartesian plane mi o. Y-axis, x-axis. Ẹ pé y-axis lélẹ̀, x-axis lélẹ̀. S greater than 3. Ṣé ẹ pé bíbá yìí? Òun náà ni pé kí ni o, bíbá yìí lẹ́gbẹ̀ẹ́ 3 sí. Ṣùgbọ́n wọ́n ní s greater than 3, ẹ wá ọ̀rọ̀ àyà báyìí. Mo rò bó ti yé mi báwọn. Ṣé ẹ pé 3 lélẹ̀? Bẹ̀ tó máa ní greater or equal to 3. Ìlà tẹ́ mọ yà yóò mọ ṣe kí ni o, ká pé greater or equal to wọn kọ bíbá yìí. Ìlà tẹ́ yà yẹn irú ìlà yìí ni ìlà tó tọ́ ni tí ò sí nǹkan kan tó dá láàrin. Ẹ dákun só ti yá báwọn. So a jẹ́ pé s greater than 3 ẹ kọ́kọ́ gbé sí x náà. Ṣùgbọ́n yóò mọ jẹ́ open, kò ní mọ jẹ́ closed. Kí ló tí ò ní mọ jẹ́ closed? Torí pé s ṣe kí ni o, kò dọ́gba pẹ̀lú 3, ó ju 3 lọ ni. Wọ́n sọ fún wa pé tí nǹkan bá ju 3 lọ, a máa rí ní kí ni o, ṣé lápá tún àbí lápá sí? A máa rí lápá òsì rẹ̀. Ajá sí pé wàá fi arrow yìí sí. Ìtumọ̀ arrow yìí náà ni pé kí ni o, àwọn nọ́mbà tó wà ní kápẹ́ mo kọ́ bíbá ẹ̀ mọ́ gbọ́ kápẹ́ lè dé infinity báyìí tẹ́lẹ̀ infinity ajá sí gbogbo àwọn nọ́mbà tó wà síwájú n3 àwọn ni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe kí ni o bẹ́ẹ̀ sì mọ̀ yá nìyẹn ẹ má wọrí àpàdà ṣe yìí tó tún nira díẹ̀ ọ̀yà bò ní kápẹ́ bá ní s less or equal to -2 òun náà ò lè rárá màá kọ́kọ́ ya y-axis mi màá dẹ̀ ṣe kí ni o màá ya x-axis mi náà mo ti mọ̀ pé ibi báyìí ní -2 mi ó wà o torí point of origin mi 0 bí báyìí ni so ti yé báwọn ṣùgbọ́n wọ́n ní s less or equal to 2 ajá sí pé àmọ́ gbé sí bí báyìí ń bọ̀ ẹ jẹ́ ìyá kó gùn ìlà tí máa yà ṣé yóò mọ jẹ́ open ni àbí closed yóò mọ closed kí ló tí ó fi mọ closed torí pé síkọ́ tó wà ń bẹ̀ ajá sí pé ní yà báyìí mọ́ kí ni màá yà báyìí màá ya ìlà tó eléyìí tó ṣe kí ni o ìlà eléyìí tó tọ́ gẹ́gẹ́ bí irú nǹkan báyìí ẹ ti gẹ́gẹ́ báwọn so ìlà eléyìí tó tọ́ ẹ̀jẹ̀ ara ìyá kó fi lè ṣe déédéé pẹ̀lú ẹ̀ so ìlà eléyìí tó ṣe kí ni o ìlà eléyìí tó tọ́ ọ̀yà wọ́n á ní less than or equal to kí ló á ní less than sápá tún ní ọmọ àbá pàṣẹ apá òsì ajá sí pé túmọ̀ rẹ̀ lẹ́nu lélẹ̀ ibi tó wà lélẹ́yìí o mo rò bó ti yá báwọn ṣe pé kò ṣe kí ni kò lè rárá bóòní ẹlẹ́ẹ̀kẹta báyìí ń kọ́ kí ni ìbéèrè kẹta tún fún wa y greater than -4 ẹ pé tá a bá ti mọ̀ bá sì lè ṣe ọlọ́yọ̀ kan òun náà ni pé tí wọ́n bá fún wa ní méjì a lè ṣe kí ni o a lè kó papọ̀ tí wọ́n bá fún wa ní méjì a lè kó papọ̀ láti ṣe léyìí náà kò lè rárá kí láá ṣe òun náà ni pé léyìí màá tún kọ x-axis this is my y this is my x ẹ gbé -y mi lélẹ́yìí náà -x mi lélẹ́yìí so -4 ṣe é pé bí tí -4 wà ní so ti yé mi báwọn yóò wá wà báyìí ẹ ti rí kí ló tó fi jẹ́ ó jẹ́ pé open line torí pé greater than ni bẹ̀ tí wọ́n bá fi greater or equal tó ń kọ́ a máa ní closed line ìtumọ̀ náà ni pé ó kó for sínú bẹ̀ ń gbọ́ jẹ́ pé greater than lásán ni wọ́n fi sí a máa ní kí ni o a máa ní open line so ti yé àwa sọ pé tí nǹkan bá wá jẹ́ greater yóò mọ̀ wà lápá tún tó bá yẹ pé y lẹ fẹ́ ṣe òkè ní greater than mọ̀ wà so ti yé wa so ṣùgbọ́n less than òun mọ̀ wà ń sàlẹ̀ ajá sí pé ilé ọmọ wa jẹ́ kí ni o gbogbo àwọn bíbà yìí òun ní ọmọ jẹ́ kí ni òun ní ọmọ jẹ́ solution rẹ̀ ẹ dàgbù sóyè ọ̀yà ta ni ó sáré sọ ìtẹ́lẹ̀ ọmọ jẹ́ fún mi bó ni tí bá ní y less or equal to 2 láti ṣe yẹn náà kò lè rárá o so ẹ rí i pé bíbà yìí ni 2 mi ó wà o
mo sì sọ pé 2 mi less or equal to 2 àbí y mi less or equal to 2 ṣé open line máa ní àbí closed line torí kí láfi mọ́ ní closed line torí is equal to yìí wà ń bẹ̀ mo rò bó ti rí bá màmá ní irú nǹkan báyìí ọ̀yà níbo ni arrow mi ó mọ lọ sókè ni ó mọ wá ní àbí sàlẹ̀ yóò mọ wá sàlẹ̀ torí pé less than ni ajá sí gbogbo àwọn nọ́mbà tó wà ń bí báyìí wọn láà máa sọ pé kí ni o wọn láà máa pè ní wọn láà máa pè ní less than wọn láà máa pè ní less than bó ni ká kí wọn fún wa ní méjì papọ̀ ńkọ́ bẹ́ẹ̀ nísìnyí wọ́n ní ká ṣe irú nǹkan báyìí solve simultaneously wọ́n lè ní ká wá òun náà simultaneously pé ká wá papọ̀ by graphing wọ́n á fún wa ní kí ni x greater than 1 y less or equal to 6 láti ṣe yín náà kò le rárá màá tún ya graph mi o ẹ pé graph alákọ̀ọ́kọ́ lélẹ́yìí x greater than 1 màá fi 1 sí ṣe pé ká gbé ìbá yìí ni 1 mi wà ṣùgbọ́n kí ni màá máa ní open interval open yóò mọ̀ wà open 1 yóò mọ̀ wà open kí ló tí ó fi mọ̀ wà open torí pé kò ṣe kí ni o kò sí sí kọ́ tó ń bẹ̀ mo rò bó ti yé mi báwọn ọ̀yà greater than kọ́ òun náà ní pé kí ni o yóò mọ̀ wà ń bí báyìí àbí àárò yẹn mọ̀ wà ń bí báyìí so ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà irun tí eléyìí tá a ṣe ń bí báyìí òun náà ní pé x greater than 1 àbí ọ̀yà ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà y less or equal to 6 ká pé bí báyìí ni 6 mi wà ẹ jẹ́ ìyá kọ́fẹ́ dáadáa ká pé 6 mi rèé o mo rò bó ti yé mi báwọn ṣe ẹ̀pá nírú nǹkan báyìí so yóò adùn tó fi jẹ́ tí line yẹn fi closed ó close tó ra ní kíni o less or equal to tó yẹ bá ti ní equal to line yẹn mọ̀ close tí o bá ti sí equal to ń bẹ̀ ẹ mọ̀ fi line yẹn open gẹ́gẹ́ mo ṣe ṣe ń bí báyìí mo rò bó ti yá báwọn níbo wá ní less than wà á ní yóò mọ̀ wà ní kíni o yóò mọ̀ wà nísàlẹ̀ ajá sí pé báyìí ni àwọn region yóò mọ̀ wà so ti ẹ jẹ́ ń lo ẹ má jẹ́ lo nǹkan náà so ti yé báwọn bíbà yìí làwọn region yẹn mọ̀ wá ṣé á rí ibi táwọn region méjèèjì yẹn ti pàdé yẹn irú bíbà yìí báyìí so ti yé báwọn òun ni ọmọ jẹ́ solution wa ẹ dákun sóyè wa má padà ṣàlàyé yóò tún fi yé wa dáadáa bó wà ní kápọn fún wa ní ẹ gbèrú eléyìí tá a ti ní à ní x à ní y kápọn fún wa ní linear inequality ńkọ́ kápọn fún wa ní linear inequality gẹ́gẹ́ bí àpèjúwe mo ní y greater than 2x minus 3 y greater than 2x minus 3